Nuwa Media. Ìrìn àjò ìwádìí ló gbé wa re ìlú Ìjẹ̀bú Ifẹ̀ ní Òkè Ifẹ̀ ní ti Dẹ́sà, níbi tí a ti lọ béèrè nípa odò kan tí wọ́n ń pè ní Abóríyéye. Olúwẹ̀rí mà bóyò àwọn ọmọ rere wa bẹ́ẹ̀ o àwọn àtọ́jú rẹ o kò sọ́wọ́ yàyà sí wọn o Àṣẹ. ọ̀nà ònàwọ́ o Àṣẹ. ọmọ ní gbèsè nọ́rùn o Àṣẹ. kò ní má sọmọ kò ní má sọkọ o Àṣẹ. ilé ayé kẹ́ kó sọ wọ́n o. Àṣẹ o. A gbọ́ ìtàn nípa odò yìí bí ó ṣe bó irun ọkùnrin kan tí ó tọ ipa odò náà wọ ìlú tí à ń pè ní Ìdófẹ̀, èyí tí ó tàn tó di Ìjẹ̀bú Ifẹ̀ lónìí. Ìjẹ̀bú Ifẹ̀ jẹ́ ìlú kan ní ìjọba ìbílẹ̀ ìlà oòrùn Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn. Nígbà tí a dé ìlú yìí, a fi ọ̀rọ̀ wá àwọn ọmọ ìlú bíi mélòó kan lẹ́nu wò nípa odò Abóríyéye. Odò Abóríyéye jẹ́ odò tí àwọn baba ńlá wa bá ní ìlú ní Jìmìjì. Odò Abóríyéye jẹ́ odò tí ỌLỌ FIN ÒGBÓLÚ tí ó gbà wọlé sí ibi tí à ń pè ní Ìdófẹ̀ lónìí. Wọ́n sọ fún wa wípé ẹni tó tẹ Ìdófẹ̀ dó, Ìdófẹ̀ ni ìlú tó padà di Ìjẹ̀bú Ifẹ̀ lónìí, ìyẹn ỌLỌ FIN ÒGBÓLÚ. Wọ́n ní nígbà tí bàbá ń rin ìrìn àjò bọ̀ láti Ilé Ifẹ̀, wọ́n rí odò yìí, wọ́n bẹ̀rẹ̀ pé kí àwọn mu omi odò náà. Wọ́n mu díẹ̀ nínú ẹ̀ torí bí odò yẹn ṣe mọ́. Bàbá wa bu díẹ̀ pé kí àwọn fi bọ orí, fi ṣan ojú. Bíbù tí bàbá bù ú tí wọ́n bù sí orí, wọ́n sọ pé, ìtàn sọ pé odò yìí bó gbogbo irun orí ỌLỌ FIN ÒGBÓLÚ. Ìyẹn ló mú kí bàbá sọ odò náà ní Abóríyéye. níkè ỌLỌ FIN kò ń bọ̀ láti Ilé Ifẹ̀ pẹ̀lú àwọn ìlámùrẹ̀ mẹ́rìndínlógún àti babaláwo ìléwájú èmi ìbáìran máa gbà báìran máa gbà báìran máa gbà báìran máa gbà. Wọ́n ní nígbà yẹn wọ́n ti ń bọ̀ ní ẹ̀kan gbà ìbé kan dé Omíwé kí ỌLỌ FIN yẹn ọba kó ní omire mọ́tò yìí lálálálá kí dédé dúró kó mọ́tò yìí kó mú omi yẹn kó bù ú kó mu. Ló bá fi ọwọ́ ẹ̀ pa orí, ṣe ni irun bó. Bí bó ti ń máa bó èèwọ̀ òrìṣà ní àwọn ọ̀jọ̀gbọ́n tó jẹ́ àwọn òdì àtàwọn àgùrì àtàwọn olóyè àrẹrú eléyìí rì. Nọ́mbà sáré bàbá bá gbá inú ẹjọ́, wọn jẹ́ kí irun yẹn lọ. Bàbá bá gbàjọ ló bá kó irun yẹn padà sí orí ẹ̀ ló bá pè nínú bá dúró. Iná tèmi lọ Abóríyéye rán máa pé ìwọ mi rè ìwé máa kún o ìwé máa kún kọjá orúkọ sẹ. Àsìkò jò ọmọ máa gbẹni, àsìkò ẹ̀rùn ó ní gàdú báyìí lọ. Ló gégùn fún odò yẹn ni bàbá padà sí èbúté. Ọlágbó ti gégùn fún un, ó ti dèwọ̀ fóun náà pé wọ́n á kùn sọdá odò bí bàbá fi ń gòkè wọnú ìlú Ìdófẹ̀. Nínú ọ̀rọ̀ gbogbo tí a gbọ́, a fi yé wa wípé odò yìí bí adágún lórí kò ṣàn lọ sí ibikíbi. Orísun ẹ̀ náà ó wà ní ibẹ̀. Kì í ṣe pé bóyá ó sun wá láti ibì kan, ó ní orísun nínú agbègbè àmìbàyí tó ti gbélé tó ti ń sun jáde. Odò yìí nígbà tí àwa náà débẹ̀ tá a fojú kàn án, odò yìí ó mọ́ lólólólólóló ni. Odò yìí jẹ́ odò tó mọ́ gan rẹpẹtẹ. Odò yìí èmi náà dẹ̀ rántí pé nígbà tí mo kéré díẹ̀ tí kò tíì sí omi tí à ń pè ní omi bọ́ọ̀ lénìí tí táwọn wà láti inú ilẹ̀. Odò yìí jẹ́ odò tí gbogbo wa máa ń lọ láti lọ pọn omi mímu nígbà yẹn. Ẹja oríṣiríṣi ni wọ́n sọ pé ó wà nínú odò náà. Wọ́n tilẹ̀ fi yé wa. Wọ́n ní tí wọ́n bá wẹ̀ àbí tí wọ́n rìn dé àyè kan ní odò náà, wípé àwọn ẹja yìí máa ń tú jáde ní ọ̀pọ̀ yanturu. Ó máa ń dàbí àkíyèsí, ó máa ń pe àkíyèsí àwọn ènìyàn tó bá wẹ̀ ní odò náà wípé wọ́n ti ń wẹ̀ dé ibi tí ó léwu kí ẹ̀mí má bàa bọ́. Wọ́n á wá kúrò nínú odò,
wọ́n á padà sí èbúté odò. tó bá wẹ̀dé tó bá swim dé ojúbọ ẹ̀ ní èdè Ìjẹ̀bú wọ́n máa pè ní ojúpọ̀n. Àwọn ẹja máa dà jáde àti ńlá àti àwọn ẹja ẹjẹ wọ́n nì tí ó bá ti dà jáde bẹ́ẹ̀ tí àwọn ọmọ wẹ́wẹ́ wọn mọ̀ kankan. Now tí àwọn ọmọ wẹ́wẹ́ yẹn bá tó wẹ̀ á wá da ìgbákọ̀ which is bí ìgbákọ̀ yẹn tí àwọn ọmọ là àwọn igbá ó máa dà síta. Èmi yìí ń sìn mo witness ẹ̀ yìí. Gbogbo àwọn ọmọ yẹn wá sá wọn máa wá sá gòkè ó máa jẹ́ nǹkan ìbẹ̀rù. A máa ń lọ síbẹ̀ ní Òkè Ifẹ bí tá máa lọ wẹ̀ tá máa ń ṣeré a máa ń rí àwọn ẹja oríṣiríṣi níbẹ̀ but àwọn àgbààgbà ayé ìgbà ẹ ti sọ fún wa pé a lè mú ẹja kúrò ní odò yẹn and tá a bá mú kúrò kò ṣeé jẹ because àwọn tó mú tó lọ sè kò jiná. Àwọn bàbá wa máa ń sọ pé ẹja Abóríyéye kọ́ wọ́n lè ṣe ó jiná o tá a bá wá di mistake náà wọn ẹja kékèké apọ́nmi yẹn àgbéwálé tá a bá padà rí ẹja yẹn a máa dá ẹja yẹn pẹ̀lú omi yẹn dá padà sódò tá a máa wá tún omi pọ́n wá sílé. Nítorí pé a kì í mú wọn àwọn èèyàn kì í mú wọn ó máa ń jẹ́ káwọn ẹja yẹn wà ń bẹ̀ wọn ò sá fún wa sọ àwa náà ò sá fún wọn. Wọ́n fi yé wa pẹ̀lú gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ní ilẹ̀ káàárọ̀ oòjíire ohun gbogbo ni àwa gbàgbọ́ wípé ẹ̀mí kan wà pẹ̀lú tó ń darí rẹ̀. Ilẹ̀ ó ní ẹ̀mí tó ń bá ṣiṣẹ́, igi ó ní ẹ̀mí tó ń bá ṣiṣẹ́, omi pẹ̀lú ní ẹ̀mí tó ń bá ṣiṣẹ́, bẹ́ẹ̀ ni afẹ́fẹ́ àti gbogbo ìṣẹ̀dá ènìyàn. Odò yìí Abóríyéye wọ́n ní òun náà ní òrìṣà tiẹ̀ tí wọ́n máa ń bọ ní ọdọọdún. Ìkíní òrìṣà náà ni wọ́n rí ní onáran táṣọ bíbu sí yẹn every year ara wa ń bọ̀ àmẹ́ràn wa ìbéèrè àmàgbé jẹ wọ́n ní mú lọlé o ẹyẹtù ẹdìyẹ ẹyẹlé obì hot ọtí àmúwa àṣàdúrà àwọn ọmọ ilé inú òkèrè kan bọ́dé bọ̀. Òun náà ni ẹ ti gbọ́ tí wọ́n ti fi yé wa nípa odò Abóríyéye. Arọ̀ yìí tí ẹ̀yin náà bá ní àwọn ohun àṣà ohun ìbílẹ̀ wọ̀nyí ìbáà jẹ́ ọdún ìbáà jẹ́ ọ̀nà tí wọ́n bá ń bọ àwọn òrìṣà kọ̀ọ̀kan ní ìlú yín àbí àwọn àṣà kan tó jẹ́ ti ìbílẹ̀ tí ẹ fẹ́ kí a bá yín fọn rere rẹ̀ sí àgbáyé. Iléeṣẹ́ wa Nuwa Media ṣetán láti ṣe èyí fún wa. Ohun kan ló dá mi lójú a máa ṣe ẹ̀kúnrẹ́rẹ́ bí ẹ ṣe fẹ́ kí a bá yín kà sínú fọ́nrán. Ẹ̀yin tèmi nílé tí ẹ bá fẹ́ kàn sí wa ẹ rí nọ́mbà wa lórí ẹ̀rọ yín ẹ dẹ̀ lè kàn sí wa lórí ìtàkùn wa lórí ayélujára lórí Facebook, Instagram, TikTok, Threads àti YouTube a wà gẹ́gẹ́ bí Nuwa Media Official. Ẹ lè tẹ email náà sí wa lórí nuwamedia@gmail.com. Ẹ send SMS ẹ pè wá ẹ bá wa chat lórí WhatsApp pẹ̀lú nọ́mbà wa tí ẹ̀ ń wò lórí ẹ̀rọ yín. Èmi náà ni atọ́kùn yín Aródú Òjígọ̀bì ọmọ bàbá wo tí ń ṣọ̀gá wo ọmọ wọn lówù òdùrú ajífẹ́pẹ́ ṣeré ọmọ àwàṣùlé bá àríjà àwọ̀ láàmọ̀ aya afẹtawólé erin ọmọ bàbá kan omi tútù tí jóni fàìfàì. Nuwa Media.